Bánú sọ mọ́ bẹ́ẹ̀ nìyẹn sọ. Ọmọ ìyá mi, ènìyàn ò sí láyé mọ́, ayé ti dèké. Ẹ̀dùn ọkàn tí wọ́n ń sọ fẹ́yàn, òun náà fi ń dọ̀wẹ̀kẹ́, òun náà fi ń yẹ̀yẹ́ ẹ̀. Ohun tí ajá rí tó ń gbó, òun làgùntàn fi ń ṣèrànwọ́. Bẹ́ẹ̀ ni, nítorí pé ohun tó kọjú sẹ́nìkan, ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Oníkálukú ó mọ̀ fèsì ló mọ̀ hùwà gẹ́gẹ́ bí ìrírí ayé ẹ̀. Ohun tẹ́lòmíì ti là kọjá ló ṣokùnfà kí nǹkan kan má tó jọ kankan fún mọ́. Ohun tí wọ́n rí tó ń bínú tó ń faraya, ojú ẹlòmíì ti rí jù báwọn lọ. Ẹni a fẹ́ la mọ̀, a ò mẹ́ni tó fẹ́ ni. Bẹ́ẹ̀ ni, ẹni tí wọ́n nífẹ̀ẹ́ sí ìwọ mọ̀, ṣùgbọ́n ẹni tó nífẹ̀ẹ́ sí ṣó lè nífẹ̀ẹ́ rẹ̀ ṣá? Ṣé bí wọ́n ṣe ń ṣe wàhálà tó ń tiraka tó ń ṣe wàhálà lẹ́yìn ẹ̀, ṣé bẹ́ẹ̀ lòun náà ṣe wàhálà lẹ́yìn ẹ̀ ṣá? Ọ̀rẹ́ mi kò rí kò sún mi, mo gbọ́dọ̀ ṣe kíní fún mi, ó ń la kankan kọjá, mo gbọ́dọ̀ wá solution fún, mo gbọ́dọ̀ ṣe kíní. Ṣé bẹ́ẹ̀ lòun náà ń ṣe fún ọ? Tó bá rí bẹ́ẹ̀ ó dáa, ṣùgbọ́n inú ò ṣe é fi mọ̀ wọ̀n ẹ̀dá. Nítorí ẹ̀ ká má fi inú wénú, nítorí ẹni tí wọ́n fẹ́ ìwọ mọ̀, ẹni tó fẹ́ wọ́n ò mọ̀. Nígbà mìíràn ẹni tí ìwọ ò fẹ́ rárá, ẹni tó fọkàn sí rárá, a máa fẹ́ ọ ju ẹni tí ìwọ fẹ́ lọ.